ẹ jọ̀ọ́ ẹ bá mi pé bàbá ológun dúdú, bàbá Kúnlé ológun dúdú, kí wọ́n má gba ẹ̀bọ̀dè tí Àgbàlá Gabriel o. Ẹ bá mi pé bàbá wa Kúnlé ológun dúdú sí àkíyèsí pé kí wọ́n jọ kí wọ́n má gba ẹ̀bọ̀dè tí Àgbàlá Gabriel. Adéọmọdé ní orúkọ mi fún àǹfààní ẹ̀yin tí ẹ ti mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Mo wo fídíò tí bàbá ológun dúdú, bàbá Kúnlé ológun dúdú tẹ́ ẹ mọ̀ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ release lórí ọ̀rọ̀ Àgbàlá Gabriel. Bàbá ẹ̀dẹ̀ jẹ́ ọ̀kan náà àwọn tí mo respect gidi, tí mo bọ̀wọ̀ fún, especially nídìí iṣẹ́ wa yìí, torí aṣáájú ni wọ́n nídìí iṣẹ́ ìwé kíké, so kò sí kankan náà wà tá ń bọ̀ lẹ́yìn tí a tó rí wọn fín. Ṣùgbọ́n lórí ọ̀rọ̀ Àgbàlá Gabriel yìí tí bàbá bá tiẹ̀ máa dá sí kí wọ́n máa wùwà tí wọ́n máa ń wù lórí ọ̀rọ̀ òṣèlú tó jẹ́ pé táwọn kan bá ti fún wọn lówó wọn kàn ní ẹ ṣáà bá wa bú, ẹ ṣáà bá wa bú, àwọn ò fẹ́ mọ̀ bíyá ẹnìyẹn jẹ̀bi bí ó jàre, kọ́ má ṣe bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ Àgbàlá Gabriel. Ẹ̀yin tí ẹ bá fẹ́ gbọ́ rẹ́kọ̀dù ẹ lọ sí YouTube wọn, mi ìpolówó wọn, ṣùgbọ́n mo fẹ́ fi ẹ̀rí sílẹ̀ ní kẹ́yìn náà gbọ́ nǹkan tí wọ́n sọ. Ọ̀rọ̀ tí wọ́n tẹ̀ wá tó fẹ́ wú jáde kì í sọ̀rọ̀ mú èdè ta sí ń fà lọ́wọ́. Kí ni arákùnrin gbà lọ́wọ́ yín ganan? Kí ló dé tó yẹ pé àwọn èèyàn ibi ìṣubú àwọn èèyàn la máa ń wá? Kò jó lè so ṣe kí ló tá à ń gbùwà bẹ́yẹn. Àwọn ènìyàn wà nígboro, wọn wà láyìíká wa tí wọ́n nílò ìrànlọ́wọ́, tá à ràn wọ́n lọ́wọ́. Ẹnìkan dẹ̀ dìde lóòótọ́ kì í sọ̀rọ̀ lónìí owó yìí, ó dá foundation sílẹ̀, through foundation yẹn ó dẹ̀ ó ń ṣe àlọ́ fún àwọn èèyàn láti ran àwọn èèyàn lọ́wọ́. Instead of ká wá support ẹ̀ ká máa fàdúrà ràn lọ́wọ́, ẹ̀yin kan wá ronú bó ṣe máa jábọ̀, kò dẹ̀ ní jábọ̀ lágbára Ọlọ́run ọba. Torí mo máa ń sọ wípé àwọn tí Ọlọ́run sì fẹ́ tí ọwọ́ Àgbàlá Gabriel ràn lọ́wọ́ wọ́n sì pọ̀ ń ta, níjó tí ẹ mọ̀ bí èèyàn wà láàrin wọn. Kí ni mo sọ wípé bàbá ológun dúdú sọ̀rọ̀ pé àwọn ọmọ Suebebe ló gbé sẹ́rẹ́ àwọn, tẹ́ ń gbọ́ mi o, àwọn ní àwọn ọmọ Suebebe ló gbé sẹ́rẹ́ àwọn wípé àwọn gbọ́ wípé owó tí Àgbàlá Gabriel gbà lórúkọ bàbá àwọn ó wọ 28M. Bí bàbá èmi kọ́ mo sọ o, torí ìsìn ẹ̀yin kan máa tún bú mi. Ológun dúdú ló sọ, bàbá ológun dúdú ló sọ nínú rẹ́kọ̀dù wọn. Wọ́n dẹ̀ ní àwọn ọmọ Suebebe ló wá bá àwọn tí wọ́n sọ bẹ́ẹ̀ wípé àwọn gbọ́ wípé owó tí Àgbàlá Gabriel gbà lórúkọ bàbá wọn pé 28M ni. Wọ́n fẹ̀sùn yẹn kàn, wọ́n ní àwọn fẹ́ kí Àgbàlá Gabriel sọ iye tó ná owó yẹn kù, àwọn fẹ́ gbé ilé ètò kù. Tẹ́ ń gbọ́ mi o. Àkọ́kọ́ ẹ̀sùn kejì, wọ́n ní ilé tí Àgbàlá Gabriel kọ́ fún bàbá àwọn pé àwọn táwọn jẹ́ ọmọ àwọn fẹ́ jogún ẹ̀, pé àwọn dẹ̀ fẹ́ gbé ilé yẹn kúrò lórí ilẹ̀ yẹn, gbé kúrò tán mi pé bí àwọn náà fẹ́ tà, ẹ̀dà ọ̀rọ̀ ni wọ́n lò, gbé kúrò tán mi pé àwọn náà fẹ́ tà, torí wọ́n náà fẹ́ máa gbé, táwọn tẹ́ bá tẹ̀ fẹ́ jogún lé àwọn lè gbé bẹ́ẹ̀. Ẹ̀sùn mẹ́ta tí wọ́n fi kan Àgbàlá Gabriel nìyẹn. Bàbá ológun tó wá ń sọ wípé kágbàlá Gabriel fún àwọn lésì káwọn tó mọ nǹkan táwọn fẹ́ sọ, kí lẹ fẹ́ sọ ju pé ẹ fẹ́ bàjẹ́ lọ. Ṣùgbọ́n àgbà nìyí bàbá, wọn bí mi dákẹ́ lórí yín fi